tún ti kúrò lábà, a tún ti jáde lọ. Ilé Ifẹ̀ òun la wà lẹ́ni báyìí. Kẹ̀dà wá nǹkan fìdílé torí ọ̀dọ̀ bàbá tí a wà ní èní. Ọlọ́run á jẹ́ kó pẹ́ fún wa. Ọlọ́run ní jẹ́ kó kú sìn. Bí wọ́n ti ṣe múnú wa dùn, Ọlọ́run ò ní bà wọ́n nú jẹ́. Wá jùrọ̀ wọn mọ́ káàkiri. Bàbá àgbàlagbà pátápátá ni wọ́n. Wọ́n bí àwa sáyé táwa rí iṣẹ́ tó ń ṣe ni títí dìsín náà wọ́n dẹ̀ ṣe ń ṣe. Bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, bàbá wa Peter Fatomilola. Àdúpẹ́, ẹ ṣé. Àlàáfíà lẹ bá wa. Pé dáadáa lẹ́yìn náà dé o. Dáadáa ni sà. Dáadáa ni sà. Ẹ pẹ̀lẹ́ sà. Bàbá, ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri tó ń wò wá lẹ́yìn oko lẹ́yìn odi. Ẹ bá mi kí gbogbo wọn pé ẹ̀yin náà lẹ wà ń bí fún wa. Wọ́n fi àsìkò yìí kí gbogbo àwọn olólùfẹ́ mi, olólùfẹ́ àṣà, olólùfẹ́ ìṣe ti Yorùbá jákèjádò àgbáńlá ayé pé ẹ kú déédéé wòye o, ẹ sì kú àsìkò yìí. Kí ni ìyàtọ̀ wà ńbẹ̀ ń pé onífá àti ọ̀jẹ̀ babaláwo? Èèyàn lè jẹ́ onífá kó mọ̀mọ́ fá. Ẹni tó ń practice ifá òun ni babaláwo. Tí wọ́n á kanlẹ̀kùn rẹ̀ báyìí ká sọ pé tí wọ́n bá kàn abọ́rúbọyè o àbọ̀yè bọ́ sísẹ tàbí wọ́n kàn ó ní àkànwọ̀ wọ́n wọlé wọ́n jókòó wọ́n láwọn fẹ́ bá ifá ní gbólóhùn. Bóyá ó fún wọn ní ìrọ̀kẹ́ tàbí wọ́n mówó lápò wọn sọ̀rọ̀ sí tán fi lé ifá tó jẹ́ ìyànnàná tó ń ṣẹlẹ̀ fún wọn. Babaláwo nìyẹn. O lè jẹ́ onífá kó mọ̀ fá kán sọ ẹ́ lórúkọ fá tó bá di pé wọ́n sọdún fá lókè ìtasẹ̀ tí wọ́n náà wọ̀wù onífá ni ẹ́. Babaláwo ó dàbí pásítọ̀, ó dàbí ìmáàmù tó gbọ́ kéwú, ìwọ gbọ́ fá, ìwọ gbọ́ báíbù, àwọn wọ̀nyẹn náà bára tán. Bàbá ẹ jẹ́ kí sáré bèrè nǹkan lọ́wọ́ yín sà torí mo ti fẹ́ kẹ́ lọ sinmi ẹ má bínú torí àwọn ọ̀dọ́ tá à ń béèrè pẹ̀lú àwọn nǹkan tá a máa ń gbé. Ṣé nílẹ̀ Yorùbá sà ṣó ní ọba tó jẹ́ pé ọba kan ló lórí àwọn ọba nílẹ̀ Yorùbá? Bó o ní ìṣàdálẹ̀ ó sì wà tí ò ní lé olórí? Ẹni tó bá mọ ìtàn yóò mọ̀ pé Odùduwà ni olórí ọba láti ìgbà wáṣẹ̀. Odùduwà dẹ̀ bímọ tó pọ̀. Nínú wọn tí a bá ń kà, inú wọn ni Olówu, Ọ̀ràngún, Oníbìní, Onípópó, Onísàbẹ. Àwọn wọ̀nyẹn Olúpópó, Onísàbẹ, Alákétu, àwọn yẹn ò sí ní ilẹ̀ Yorùbá mọ́. Wọ́n wà ní Benin and Togo Republic. Ọmọ Oòduà ni. Àwọn tó kù sílé ni Oníbìní náà, òun náà ò sí ilẹ̀ Yorùbá mọ́. 3 péré ló kù sílé. 3 yẹn ni Olówu, Ọ̀ràngún àti Ọ̀rànmíyàn. Ìtàn sọ fún wa pé nínú àwọn 3 tó kù sílé yẹn Ọ̀rànmíyàn ló kéré jù nínú gbogbo wọn. Ọmọ kan ìwọ̀n léńjẹ. Bàbá tó bí wọn ni à ń pè ní Ọ̀kànbí. So àwọn wọ̀nyẹn ti lọ bẹ́yẹn tán ti sáko lọ. Wọ́n ti lọ tẹ̀lúdó síbòmíì. Tí Ọ̀rànmíyàn lọ tẹ̀lúdó sí Ọ̀yọ́ àkọ́kọ́. Ilé Ifẹ̀ ló ti lọ tó lọ tẹ̀lúdó sí Ọ̀yọ́ àkọ́kọ́. Ọ̀ràngún lọ tẹ̀lúdó sí Ìlá Ọ̀ràngún. Olówu ó tẹ̀lúdó sí Orílẹ̀ Òwu.
ogun ló lé wọn dé Òwu Ẹ̀gbá. Ẹni tí ó jẹ́ àrólé tí ó ń delé de Oòduà tó bá ràjò, òun náà ń pè ní Ọbàlùfọ̀n. Gbogbo àwọn ọmọ tán túká yẹn o, nǹkan kan ló mú wọn túká. Nígbà tára bàbá wọn ò yá, tí wọ́n ń wá solution káàkiri, omi òkun náà ní lọ bù, wọn wálé mọ́. Àbí tí mò ń wí òye, wọn wálé mọ́. Nígbà ọmọ bàbá kan tó ń pè ní Ajíbógun, òun ló ṣàyà gbàǹgbà tó lọ bu omi òkun wá. Òun ni wọ́n ń pè ní Ọwálé, ó sì bomi òkun bọ̀. Ọwá Obòkun tó tẹ ilẹ̀ Jẹ̀ṣàdó. Ọmọ Odùduwà ni, òun fúnra ẹ̀ ló bí nǹkan ẹ̀. Mo fi sọ lẹ́ẹ̀kan pé ọmọ Oòduà pọ̀. Nígbà tó tó àsìkò tí bàbá máa lọ, ẹnìkan ni ó sáà dágbére fún. Ẹnìkan ló máa dágbére fún. Olówu ò wálé tó jẹ́ àkọ́bí kí bàbá dágbére fún tàbí kó relinquish ipò fún. Ọ̀ràngún ò wálé títí kan everybody, kò sí tó wálé. Èyí tí ẹni tí ó jẹ́ ìríjú bàbá, even ọmọ rẹ̀ tó wà nítòsí, Ajíbógun tó wá ń jẹ́ Ọwá Obòkun, kò wá kó mọ ìgbà bàbá ó dákẹ́ sọ́wọ́ rẹ̀. Ẹni tí bàbá wá dákẹ́ sọ́wọ́ rẹ̀, ẹni yẹn ló ti ń ṣe ọmọ lójú bàbá láti ìgbà tí àwọn wọ̀nyẹn ò tí kúrò lé. Ìgbà tí ẹ tún kúrò lé, òun ló sọmọ lójú bàbá. Ìgbà tí bàbá síkì, òun ni ó mọ ijọ́ tí bàbá jẹ, ijọ́ tí bàbá ò jẹ. Ẹni yẹn ni bàbá wá wúre fún pé òun ń lọ, òun fẹ́ fi ẹ̀yìn sílẹ̀. Nínú àwọn ọmọ tó ń bá bí, tó bá ní èyí tó rántí ilé, wọ́n ló máa jẹ́ adelé òun. Àrólé ni òun fi jẹ látòní lọ, àrólé Oòduà. Àrólé yẹn ni Ọọ̀ni. Bàbá, kí lẹ wá rí sí àwọn irú sinimá tó ń ṣe ń sìn tí ẹ kí wọ́n ń gbé síta? Tẹ́yìn bá jókòó, tẹ́yìn bá wò, ṣé nǹkan tẹ máa ń rí yẹn ṣó jẹ́ nǹkan tó ń dùn mọ́ yín lára? Kàn máa wò pé tó nǹkan tí gbàgbà náà lọ ń ṣe, kí lẹ fẹ́ sọ sí àwọn iṣẹ́ tí wọ́n ń gbé jáde ń sìn? Ṣé rí iṣẹ́ tí wọ́n ń gbé jáde? Ẹ mọ̀ pé àwọn èwe ló wà nídìí ẹ̀. Ṣé rí iṣẹ́ eré ní tó gbà, gbogbo iṣẹ́ náà ni o. Lẹ́yìn ìgbà tó bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ kan, wá wá ní focus, area báyìí mo fẹ́ wà. Ṣé mọ̀ pé ní iṣẹ́ tíátà wa tá à ń ṣe, àwọn kan they are into technical. Irú àwọn DOP, director of photography, àwọn tó ń yà wá gan nìyẹn. Artistic director of photography, wọ́n gbọ́dọ̀ jọ gbọ́ra wọn yé kí angle of shooting wọn kó má bàa dàrú, kó má takora wọn. Ṣé mọ̀, ẹni tó bá fẹ́ di cameraman, ẹni tó fẹ́ di director, artistic director, ẹni tó fẹ́ ya costumier, ẹni tó fẹ́, tó bá débi eré, wà ní focus. Eré àbáyé mo fẹ́ tẹ̀bà tí, mo fẹ́ gbìrẹ̀gẹ̀jigẹ̀. Ṣùgbọ́n ní ìsìn ní tí mo discover ni pé gbogbo àwọn tó ń join eré
kì í ṣe ìfẹ́ ni wọ́n ní síṣẹ́ yẹn, ìfẹ́ owó pé àwọn tó bá ti ń ṣeré wọn á lówó, tán wo lágbájá, ẹ wo tàmọ̀dù, ẹ wo làkàṣègbè, ẹ wo dóńlà, ẹ wo lámọrin, ó ti ń dùn ká, ó ti ń ṣe èyí tí wọ́n bá wá nìyẹn. Tí wọ́n bá sì ti tó bí oṣù mẹ́fà káwọn náà ti dolówó. Òun ló fà á tí wọ́n bá ti rí ṣéńjì díẹ̀, wọ́n lè jẹ́ méjì ni wọ́n á kó pọ̀, wọ́n wá sórí tí ò nítumọ̀. Sítórì tí ò nítumọ̀, wọ́n wá ṣe ìgboro ti dàrú, wọ́n wá máa kóbọn kọ́rùn, kóbọn lé àwọn ọmọbìnrin lọ́wọ́. Ṣé ìgbà tí à ń kóbọn fún ọmọbìnrin kan lọ máa pààyàn lótẹ́ẹ̀lì kan máa, ṣé àwọn ìyá wa ṣé wọ́n ṣerú ẹ̀ rí? Àwọn ìyá wa wọ́n ṣerú ohun tẹ́ ń kọ́ wọn yẹn. Fíìmù tán bá wò ní India wọ́n á sọ di tibí. Èyí tán wò ní Amẹ́ríkà tán ti ń yìnbọn pàù tán ju bọ́ọ̀bù. Àwọn ò farabalẹ̀ ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹ̀ ní ìran wa sẹ́yìn. Ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ kan ló ń ṣẹ̀ lọ́wọ́ nísìnyí tí gbogbo ìlú ń ké? Tó bá dọjọ́ ọ̀la tá a bá rí ọmọ kan tó fi ṣe play, ìyẹn ní mínì. Ní ìgbà kan àná tó jẹ́ pé àwọn kan báyìí wọ́n á kàn wọ́bì kan wọ́n á sì pààyàn. Àwọn ọmọ tí ò tíì gbọ́n ní ìsìn tán àmọ́ tó jẹ́ Boko Haram, tán bá wá fi Boko Haram ṣe play in another 20 years, ìyẹn á ní mínì tiwọn. Yàtọ̀ sí kẹ́ lọ máa copy tán ṣe ní American film kò sí ní culture wa. Nígbà tá a ti sọ èdè nù, tá a sì sọ àṣà nù, tá a sì sọ ìṣe nù, a ti mísì ìṣẹ̀ṣe wa. Ìdí nìyẹn tí a ti lose track, a sì lórí track ìlànà wa mọ́. A ti dẹrú nínú èdè, a dẹrú nínú ìmọ̀, a dẹrú nínú ìmọ̀ ìjìnlẹ̀ tó ń pè ní science. Àwọn òyìnbó ní science tiwọn, àwa náà ní science tiwa, ṣùgbọ́n tiwa wọ́n ní ká kó dànù. Tèèbó nìkan là ń gbé lárugẹ. Ó dẹ̀ ṣe ìpalára fún wa. Òun náà ló dédi fíìmù. Ẹ wádìí nǹkan tí ayé ń fẹ́. Ẹ kóbọn kọ́rùn, ẹ rósọ, ẹ wọṣọ tó jẹ́ pé á dàbí kán máa sọ òkò lù yín nínú fíìmù. Àwọn ìjọba wọ́n ní à ń ṣe sẹ́ńsọ̀ fíìmù, wọ́n á gbowó, wọ́n dẹ̀ ń rírìíkúrìí, wọ́n dẹ̀ ń gbé jáde. Kí lẹ wá ń sẹ́ńsọ̀? Nítorí pé àní ìjọba, àní control. Torí nígbà tí ẹ ń ṣe sẹ́ńsọ̀, ẹ sọ fún wọn kán yọ bíì kúrò. Ẹ yọ bíì kúrò. Ṣùgbọ́n ní ìsìn wọ́n bá ti gbowó sẹ́ńsọ̀ wọn, wọ́n ti páàsì fíìmù yẹn. Àwa máa wò, á máa kọ̀mẹ́ǹtì wípé ṣé fíìmù yánmọ̀yánmọ̀ wo ni wọ́n ń sọ yìí? Ìkan nìyẹn. Ṣé wàá rá àwọn ọmọ tán ń ṣe ààbù wọn? Nígbà tí wọ́n mọ̀ tán, tó bá jẹ́ mi ni mo lọ́kì bíi tiwọn, tí mo rí owó tí mo fẹ́ ṣe fíìmù, nígbà tí ìtàn tó ti ń ṣẹlẹ̀ látayé Odùduwà nílé Ifẹ̀, tí mo mọ̀ wọ́n, tí mo tò wọ́n jọ, ṣé tayé Ọ̀rànmíyàn ni? Tí n bá lọ sí láàrin Ọbàtálá, mo mọ irú script tí mo lè gbé jáde. Èṣù Ọ̀dàrà, mo mọ iye tí mo lè gbé jáde. Ògún Lákáyé Ọ̀ṣìnmọlẹ̀, mo mọ iye tí mo lè gbé jáde. Ṣé èmi ni màá wá lọ kówó mi lórí tí ò nítumọ̀? But nítorí pé wọ́n mọ background, wọ́n mọ identity ara wọn, wọ́n lose identity. Wọ́n dẹ̀ súnmọ́ ìyẹn àgbà. Wọ́n lose identity, wọ́n lose background. Ọ̀rọ̀ wọn dàbí ọmọ tá a bí tó dijọ́ kẹjọ tán rẹ ní sọ ló kọ. So ìṣekúṣe ni ó máa ń ṣe, ni wọ́n ṣe ń ṣe tó wù wọ́n. Tẹ́ bá ìgboro Iléṣà nìyẹn, tí wọ́n bá ní kí n bẹ̀rẹ̀ kí n kọ play nílẹ̀ Ìjẹ̀ṣà, Ọwá Òbòkun of Ìjẹ̀ṣà land wà ńbẹ̀,
Ògèdèngbé Agbógungbòrò ó wà ń bẹ̀ mi tí ì fi gbogbo wọ̀nyẹn kọ play Àtàkùnmọ̀sá wà ń bẹ̀ tí sórí kálukú yàtọ̀ ọba tó jẹ tó sọ wípé alẹ́ tìlẹ́ olú alẹ́ tìlẹ́ ọ̀nà ìjìlá true story gbogbo wọ̀nyẹn historical story mo kọjá sékìtì mi tí ì sọ nípa Kírìjì tàbí Èkìtì Parapọ̀ tá a jà lọ́dún 6 ká tó wá wọ Kírìjì ọdún 10 ó jẹ́ ọdún 16 gbogbo wọ̀nyẹn ìtàn sódo síbẹ̀ tó dẹ̀ jẹ́ pé mérìírí story ni wọ́n ká wá lọ sí Òṣogbo bí àwọn Lárọ̀ àti Tìmẹ́yìn bọ́n ṣe gbéra láti Ìpolé Ìjẹ̀ṣà tán wá tẹ̀dó sí Òṣogbo ní tó ṣẹlẹ̀ bí kíní Tìmì ọ̀fọ̀ Ẹdẹ ní tó ṣẹlẹ̀ tó fi débẹ̀ yẹn gbódébẹ̀ kí ló tún ṣẹlẹ̀ níbẹ̀ Kátẹ̀bà ti ìlú Ọ̀yọ́ gbogbo tó ṣẹlẹ̀ láti Ọ̀yọ́ lé títí kan Ọ̀yọ́ Ìgbòho iye ọba tán sí Ìgbòho kó tó di pé àwọn Ọ̀yọ́ move kúrò ní Ìgbòho tí wọ́n wà ní Ọ̀yọ́ Aláàfin is the last Ọ̀yọ́ kò sẹ́ mọ bí ìlọ́yọ̀ Ọ̀yọ́ 3 ló wà ní ìsìn báyìí bá sọ̀rọ̀ Ọ̀yọ́ ọbẹ̀ yẹn nìkan ni wọ́n mọ̀ Ọ̀yọ́ Kàtúngà òun ni Ọ̀yọ́ àkọ́kọ́ àwọn tán bá Bọ̀gú division sí àlà ibẹ̀ ni Eléǹpé àti Ọ̀rànmíyàn ti cross ara wọn tó di pé fọmọ fúnra wọn first daughter Eléǹpé òun ni ìyàwó Ọ̀rànmíyàn tó bí Àjàká tó bí Ṣàngó ọmọ méjì tó bí fún nìyẹn ìtàn ilẹ̀ Yorùbá kò lópin wọ́n ń bíra wọn ni gbígba adìẹ yẹ́yìn wọ́n á lọ máa ṣe ẹ̀jẹ̀ pé lọ sí hòtẹ́ẹ̀lì olóso tó sùn ti bàbá olówó wọ́n fẹ́ powder sí nímú ó kú tàbí ó sùn wọ́n gbówó rẹ̀ lọ nílẹ̀ ṣé ẹ̀kọ́ wo la rí kọ́ nìyẹn téèyàn bá sì ṣọ́ra gbogbo àwọn ọmọ tó ń solóso ní ìsìn wọn ti kọ́ ẹ̀kọ́ yẹn wọ́n dẹ̀ ń practice ẹ̀ fún àwọn ọ̀pọ̀ èèyàn damages whereas positive lesson ló yẹ ká máa rí kọ́ so advice mi fún àwọn ọ̀dọ́ yẹn ni pé kán farabalẹ̀ àìkánjú tulú ọ̀ràn igba rẹ̀ tó bẹ́ẹ̀ ṣe àwọn àtijọba ni wọ́n jẹ̀bi ìgbékúgbé tán gbé jáde ìjọba tó ń censor fíìmù ṣé wọ́n wò ni ẹ jókòó àwọn tó ní fíìmù àjókòó ẹ̀yin censor board ẹ jókòó ẹ jọ wò látòkè délẹ̀ ẹ wá wo àléébù ẹ yọ àléébù bẹ̀ kúrò kẹ́ tó gbó fún audience wọ́n ṣe yẹn mọ́ ọmọ tó dẹ̀ yáwó ṣe fíìmù ojú nǹkan ó fẹ́ pawó ẹ̀ tó ta so tó bá jẹ́ pé wọ́n correct wọn ní censor board ìbá ti dínkù. Ẹ ṣé bàbá mi bàbá tẹ̀ kópa nù sinimá àbúrò mi kan Dayọ̀ May 29 tó yẹ pé wọ́n yà ní Ilé Ifẹ̀ sinimá yẹn jẹ́ sinimá gidigidi kò tí ì jáde fún gbogbo ayé bá wọn láìpẹ́ láì jìnnà tó máa di bàbá ṣe rántí iṣẹ́ May 29 ṣe kópa nínú. Púpọ̀ iṣẹ́ la máa ń yà lóko tí wọ́n ti ní fún ní title working title ni wọ́n á gbé wá bá wa lóko àádẹ́ ìyáṣẹ́ tí wàá lọ. ọba àpárẹ̀ lọ́sẹ̀ máa tún lọ fún nígbà bá dé editing room ni wọ́n á wá ibi tán ti edit lọ́wọ́ wọ́n á wá wo the correct title tó match ẹ̀ náà wá gbé jáde so tí wọ́n bá ń polówó ẹ̀ àwọn òtí ẹ̀ nímọ̀ ká wà bẹ́ẹ̀ àwọn tó bá wá wò ó ni wọ́n náà rí wa o. ẹ ṣé bàbá mo kà á nínú ibìkan ẹni tó bá jẹ́ ń pa
ọtí mímu tí táwọn mu níbí ni pé ṣàṣà ni ọtí tí ẹ tí ì fi ẹnu bà. Bí ó ti wà látètè kọ́ ṣe bẹ́ẹ̀ ni ó sì máa rí títí ayé àìnípẹ̀kun àmín. Ṣùgbọ́n èmi bẹ̀rẹ̀ ọtí lọ́mọdé ni. Tẹ bá rí ìgbà tí à ń sọ̀rọ̀ pé kékeré ni mo ti ọdún Ifá, ọ̀sẹ̀ Ifá, ibẹ̀ yẹn ni mo ti kọ́kọ́ nǹkan mímu. Bí mo sì ṣe kọ náà, kí ni ká pè é? Kì í ṣe pé ó wù mí mu, kì í dẹ̀ ṣe pé wọ́n force mi mú. Culturally ni wọ́n pa òwe. Tí n bá ti ń bá àwọn àgbà wọ̀nyẹn bu ọtí, ògùrọ̀ tàbí ẹmu ọ̀pẹ, ìbáà ṣe ṣẹ̀kẹ̀tẹ́, ìbáà ṣe bùrùkùtù, tí n bá ń bù fáwọn àgbà wọ̀nyẹn, èyí tí n bá kọ́ bù, wọ́n á ní ọ̀bẹ mu làgbà fẹ̀, ìwọ náà dà yẹn jẹ. Peter ó bá dà á jẹ. Mo wá rí i pé mò ń dà á jẹ, ó ń ṣara lóore. Ìgbà tí n bá da the first cup yẹn jẹ, ojú mi á wá ṣá prápra ju pé ìgbà tí mo kọ́ ń bá wọn bù yẹn, àwọn àgbà kan wà níbẹ̀ tójú á máa tì mí tí mo bá fẹ́ gbẹ́mu fún wọn. Ṣùgbọ́n nígbà tí ní kí n da kọ́ọ̀pù àkọ́kọ́ jẹ, àwọn bàbá ti fún mi ní authority nìyẹn o. Sórí tí màá fi bu ẹmu wọn tán, tí wọ́n ó fi mú tán, ojú mi náà ti máa, tó bá lórin tán dá, èmi náà máa gbé, inú mi á máa dùn. Màá máa bá wọn gbé lárugẹ. Torí ẹmu tá à ń mu láyé ìgbà náà, ó bẹ̀rẹ̀ lórí ògùrọ̀, ẹmu àràn ọ̀pẹ, ṣẹ̀kẹ̀tẹ́, bùrùkùtù, pìtó, títí kan àgàdàgídí, ọtí àgbagbà, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, tó pọ́n. Tí wọ́n bá ti pọ̀ jù lóko, tí wọ́n ní èso wọn fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà ẹyẹlẹ́jẹ́, èèyàn mélòó ló ń jẹ ọ̀gẹ̀dẹ̀ ńgbà yẹn? Á wà á slice ẹ̀ sínú omi, ìyẹn ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Ó ti wà dèní o, tó bá rí i pé ó ti pọ́n jọjù, kó mọ́ waste, wà á slice ẹ̀ sómi bí wọ́n ṣe ń slice dòdò yẹn náà ni. Wà á cover ẹ̀, wà á dé pa, wà á ferment ẹ̀. Tó bá di ijọ́ kẹta, ó le ju stout lọ. Ní fi nǹkan kan sí o, omi náà ló fi máa rẹ́. Ó bá ti di ijọ́ kẹta, wọ́n á wa sákìtì yẹn dànù fún àwọn adìyẹ máa jẹ. Omi tó kù yẹn wọ́n á sẹ́, ó le ju stout, ó le ju Goldberg trophy lọ. Òun làwa mú lóko, à ń mú ó ń pààyàn, ọ̀gẹ̀dẹ̀ gidi, ọtí àgbagbà. You see, ibi tá a ti kọ́ kínní nìyẹn. Ṣùgbọ́n nígbà tó di October 1st, 1960, mo ti pé ọmọ ọdún 15, mo dẹ̀ bẹ́, mo sá prápra. Ọmọ ọdún 15 ni mo gbọ́ pé Nàìjíríà fẹ́ gba òmìnira. Kí ló ń jẹ́ òmìnira? Àwọn tí òye yé náà ṣàlàyé fún mi. Wọ́n lábẹ́ òyìnbó la wà. Wọ́n ní àwa kúrò lábẹ́ òyìnbó, àwa máa ṣèjọba ara wa. Ìyẹn á dà. Wọ́n ní ọjọ́ yẹn máa dùn. Bí mo ṣe rò lágbárí mi nìyẹn pé ó yẹ kí n máa save owó dijọ́ yẹn tí màá ná. Èmi wá ń save owó. Pọ́ùn ni wọ́n ń lò láyé, pound, sílì. Kó tó di ijọ́ independence, mo ti ní almost £3. Ìgbà tí kinní dé, ọjọ́ ọdún, ìyá mi fún mi £2. Gẹ́gẹ́ mo ṣe sọ fún yín pé ọ̀kan ìyá bí ni mí, ọ̀kan ṣoṣo lọ́wọ́ ìyá. Ìyá mi fún mi lówó tí màá fi ṣe fàájì. Èmi náà ti save ara mi. Lọ́jọ́ yẹn ni àwa jáde fọ́dún. Ajiamu, Banuso Hotel ni mo kó àwọn ọ̀rẹ́ mi lọ. Banuso níbo ni ẹ sàn? Banuso Hotel ní Iléṣà. Iwájú Palace ni ó wà nígbà yẹn. Èmi ní ti
ibẹ̀ mo sá ti mu stout mo yó ó pa mí. èló ni stout nígbà yẹn bàbá tẹ bá rántí sàn. bóyá sísì 6 pence kékeré 3 pence èmi ní ti yín mo yó tó jẹ́ pé ìyá mi tètè wọlé, ìyá mi ti bara jẹ́ ìgbà tí mo wọlé báyìí ó náà ti fọ́mọ òun lóògùn jẹ bàbá mi ní ògbóòrùn ni ọmọ kọ́mọ ẹ ti mọ̀mọ́kùmọ̀ wọ́n ṣàtọ́jú mi bí mo ṣe bẹ̀rẹ̀ ọtí mímu nìyẹn. Ó wá lọ sórí stout o, orí gúdà o, tọ́fì o, góbẹ́gì o, skọ́ọ̀l o, bíbí o, gbogbo tán produce ní tọ́tí tuntun bá jáde báyìí tìtorí pé mo fẹ́ mọ taste ẹ̀ àti bó ṣe ṣáàkì sí òní màá rà òní màá mu throughout ọjọ́ yẹn. Tí n bá rí i pé mo like ẹ̀ mo lè máa mú fún oṣù kan mo lè mú lọ́dún kan tó bá pẹ́ màá tún gbé sọ́lẹ̀ màá tún máa mu ọtí mi. So gbogbo ọtí ni brand mi. Bá dé ibi ìnáwó tí wọ́n bá ní ọtí báyìí ló wà ó yá ẹ kó kalẹ̀ èmi èèyàn bọ́. Tá bá mu tí lọ́wọ́ tí ọtí tá ń fún wa tó bá tán kò wá sí kankan wọ́n ní ẹ wà kẹ́ni ló wà kó wá. Mo mu mixture tí n bá mu 22 bottles 22 assorted beer màá mu skol màá mu gúdà màá mu stout màá mu ó dìgbà ìgò bá sàpé 22 nígbà tí mò ń mu nǹkan yes ìgbà yẹn lèmi tó mọ̀ pé ilé yá 22 mo mu kótà mi nìyẹn. Mo dẹ̀ mú láti 1960 títí wá di year 2020 October tó lọ yìí ni mo calculate ẹ̀ wá jẹ́ 60 years mo wá dágbére 40. Mo ní enough is enough. Mo sì rán mo padà lẹ́yìn rẹ̀ mi ò mutí mọ́ láti ìgbà yẹn mo ti di born again àtúnbí. àdàdúpẹ́ lọ́wọ́ náà kò ẹ̀yin náà la rí tọwọ́ wà. Mo lọ bá dókítà mi mo ní kàn ṣe gbogbo test tó bá yẹ fún mi wọ́n ní diabetes mo free kidney problem no liver problem no heart problem no lungs problem no àwọn nǹkan tó pákéjì sí inú nìyẹn tá a rí náà rí tí gbọ̀ngbọ̀n yẹn bá ti ẹ jẹ́ máa mú mi tí mo wáyé wá mu omi náà kọ́ fún mi nígbà tí mo wáyé mi ì mu ọtí mọ́. ẹ ṣe sà oúnjẹ wo lẹ fẹ́ràn jù bàbá. iyán ni èkìtì mẹ́ẹ̀ẹ́à ẹ̀sùn nǹkan yóò yùn lẹ́rùn mi bí iyán àtọbẹ̀ ẹ̀gúsí ọ̀yọ́ jẹ́ lálẹ́ jẹ́ láàárọ̀ jẹ́ lọ́sàn-án iyán ló ń jẹ ọkà lóògùn àìrírí là ń jẹ̀kọ kẹ́nu mọ́dìlẹ̀ ní ti gúgúrú. Ọkà wọn fi ń jónú ni wọn ló tútù mú ẹrù kà gbóná. kò ń ṣe oúnjẹ. kì í ṣe oúnjẹ abiyamọ tó ṣẹ̀ bímọ wọn ní kán máa ro kà fún kó máa jàmàlà gbóná bọ̀tì iyán òun gan-an ni oúnjẹ gbogbo ètò kù àyàbá ni ó dàbí kẹ́nìkan ní kí wá jẹ màkàrónì sùpàgẹ́tì indomie erémọdé máa jẹ ṣùgbọ́n erémọdé oúnjẹ àwọn grandchildren. bàbá ṣé Ọọ̀ni àná ni wọ́n fi ń joyè ní ìlú Ilé-Ifẹ̀ tó jẹ́ ọba Ọ̀kún Adésíjú adé kọ́lọ́ba mi fòrún kẹ́wàá kábíyèsí Ọ̀kún Adésíjú adé ẹ̀rí ogun ẹ̀bìtì kí wọ́n gèrè òun ni nígbà tí kò ṣàdédé fi mí jẹ oyè nígbà tí mo mọ̀ tí wọ̀lú yìí mi máa sọmọdé nílé-Ifẹ̀ ó pé 55 years báyìí tí mo wọ ìlú yìí 55 years. 50 ọdún ó lé 5 mo wọ ìlú yìí ní age of 20
mo wá lo ọdún 55 ó fi hàn pé 75 ni mí January 16 mo 75. Nítorí jẹ́ Síjúwadé fi mí joyè ìgbà tí mo wọ̀lú yìí ọba tí mo bá lóyè ní 55 years ago ọba tí mo bá lóyè bàbá Adérẹ̀mí òun ni wọ́n wà lóyè. Adérẹ̀mí ọba ni, gómìnà ni, ó jẹ́ gọ́fúnà ní Western Region, ó tún jọba Ilé-Ifẹ̀. Àwọn yẹn powerful. Mi ìṣàdédé mọ bàbá. N tó gbé mi mọ bàbá náà ni tíátà tá à ń ṣe drama. Mo wá ṣeré fún bàbá nígbà tí bàbá ń ṣe 78th birthday rẹ̀. Eré tí mo wá ṣe fún bàbá ó wá dùn, gbogbo àwọn audience wọ́n enjoy ẹ̀. Nígbà tí eré parí bàbá wa ní kán wá o, àwọn tán ṣeré yìí dà, àwa pè wá. Ta ni ẹni tó darí ẹ̀ tó ṣe? Mo lémi ni, èmi mo kọ́ mo darí ẹ̀. Ọmọ ibo ni mí, mo lọ́mọ Ìfúnṣẹ̀ Èkìtì. Mo wá kàwé ńlẹ̀ yìí ni bàbá bá ní kí n kúnlẹ̀. Mo wá kúnlẹ̀ ló bá ṣàdúrà fún mi pé mi ì ní rá mọ́ ayé lára o, pé òṣì mi á tàn ká. Òṣì. Kí ni ìtumọ̀ òṣì? Òṣì òkìkí, èdè àárọ̀ ni àwọn Ìjẹ̀ṣà àti Èkìtì àti Ifẹ̀ ni wọ́n mọ irú èdè yẹn. Òṣìbàká, that means ẹni yẹn gbajúgbajà kárí ayé. Oníṣù mi á tàn ká, ó ṣàdúrà fún mi. Ó tán, kò fún mi lówó. Nǹkan tó sọ fún mi ni pé kí n má máa jìnnà sí palace. Tí wọ́n bá ti mo bá gbọ́ pé wọ́n ṣe kinní kan kí n máa yọjú. Mo dẹ̀ ń yọjú. Màá wá kí bàbá. Bàbá tó bá ní tẹ́ bàbá ní á fún mi, tí n bá ń lọ, mo wá ń kí wọn. Mo dẹ̀ wà pẹ̀lú wọn títí tí wọ́n fi dágbére fún ayé. Wọ́n á ní ẹni tí wọ́n ó fi jẹ ní Síjúwadé. Síjúwadé yẹn a ti ń mọ̀, ó ń wá sí ìgboro Ilé-Ifẹ̀ tó ń ṣe àwọn nǹkan ribiribi táwa ọ̀dọ́ ń rí. Wọ́n ló gbéye báyìí fún wọn kán fi kọ́ kinní kan, ó ṣe eléyìí. Ìgbó pẹ́, à ń ṣe ọmọ ọba ni, ó sì máa jọba. Láyé àwọn Fájẹ́mirókùn, kọ̀líìgì ni wọ́n jọ lówó. Tó bá ń bọ̀ bẹ́yẹn Fájẹ́mirókùn ò ní gbẹ́yìn. Àwọn olówó Ìjẹ̀ṣà títí mọ́ Fájẹ́mirókùn wọ́n jọ máa ń rìn ni. Now, nígbà tí wọ́n lóun ló máa jọba, ṣé ẹ rí ọ̀rẹ́ mi kan wọ́n ń pè ní Tọ́sọ̀ Ìlúyẹmí. Ó ti late báyìí, ọmọ Ifẹ̀. Òun ni director wọn ní National Museum. Ló wá pè mí, staff OAU ni o, ó wà ní kíní creative wà ní OAU. Ó ní ọdún tí wọ́n fẹ́ ṣe fún kábíyèsí o, coronation tí wọ́n máa ṣe ní déètì báyìí. Ó ní ṣé mi ní ṣe nǹkan kan táwọn wò. Ó ní tẹ́ bá commission mi tẹ́ bá, ó ní dá kí n já ríra ní Monday. Ìgbà tá a ríra Monday, àwọn Ifẹ̀ Action Council wọ́n ti fún ní go ahead pé kí n lọ kọ any play tí máa show níjọ́ yẹn. Bá lọ kọ Orírun. Mo kọ play tí wọ́n pè ní Orírun. Orí ọ̀run wa, ibi tá a ti sàn wá, Orírun ní Ilé-Ifẹ̀. Òun náà ni ìtumọ̀ rẹ̀ ní orísun, orírun wa, ọ̀run wa nìyẹn. Mo wá kọ play yẹn pé Orírun. Mo wá trace bí àwọn irúnmọlẹ̀, ìgbàmọlẹ̀, irúnmọlẹ̀ ojú kọ̀tún, ìgbàmọlẹ̀ ojú kòsì.
ọ̀kànlélọ́rùnmọlẹ̀ tó ti àárín sọ̀ wá àwọn tó Ọ̀rúnmìlà kó wá sílé ayé àwọn yẹn ni mo fi kọ play ibi tán láǹdì sí Ilé Ifẹ̀ bí kálukú ṣe ṣẹ́tù irun ọmọ láti inú ilẹ̀ that is 1,000 people from the soil ṣe mọ̀ pé Bíbélì ní erùpẹ̀ sáà ni ìwọ sì padà dú erùpẹ̀ igba ọmọ lẹ̀ ẹ tinú lẹ̀ jáde wá 401 gbogbo ẹ̀ jẹ́ 1,601 tí Ọ̀rúnmìlà kó wálé ayé tán dégbò Olúgbòmọdógbò ẹ̀lùjù kan tó ń bẹ lẹ́yìnkùlé Ọ̀rúnmìlà tí igbó dí káká tó dí kókó àwọn èbùrú wọ́n ti ní kí gbogbo igi igbó kan panupọ̀ ìtàkùn ẹlẹ́gùn nǹkankan kán má ríbi kọjá lọ sílé ayé ṣùgbọ́n Ògúnlákáyé Ọ̀ṣìnmọlẹ̀ onílékangun kàngun ọ̀run olómi sílé fẹ̀jẹ̀wẹ̀ òun ló lànà fún àwọn ọmọ aráyé nígbà tí wọ́n ń bọ̀ tí kọ̀lẹ́ ọ̀run bọ̀ wá kọ̀lẹ́ ayé òun ló ń fi idà rẹ̀ ó fi ń bẹ́ ọ̀nà tí gbogbo wọn gbà wọ́n ṣètù nínú igbó yẹn ni wọ́n fi délé Ifẹ̀ pé wọ́n fẹ́ fi Ògún jẹ ọba pé kó jẹ Ọ̀ṣìnmọlẹ̀ gbogbo ìtàn yẹn ni mo trace nínú play yẹn ni o mo kọ́ ní Orírun òun ni a wá ṣe fún ọba Síjúwadé the same way tí ọba Adérẹ̀mí pè mí níjọ́ tí mo lọ ṣeré fún ní 78 náà ni Síjúwadé lẹ́yìn ìjọ yẹn ni mo mọ Ọ̀dẹ́mọ of Ìṣàrà wọ́n pẹ́ ní ọba from Ìṣàrà tí mo mọ ìyàwó Awólọ́wọ̀ ló fa bàbá Wọlé ló fa Ọ̀dẹ́mọ wọnú hall Wọlé Ṣóyínká ló dátìrẹ ló ń wo invitation tán fi invite dignitaries wọlé Europeans má bàa wọbẹ̀ yes ní December 6 1980 a bá ṣe coronation fún Síjúwadé after the play wọ́n ní kán lọ pé ẹni tó kọ play wá Tọ́sọ̀ Ìlúyẹmí wá mú mi lọ sọ́dọ̀ kábíyèsí mo wá dọ̀bálẹ̀ tí mo kí wọn mo wá kúnlẹ̀ òun náà tún interview mi ni wọ́n tún ṣàdúrà fún mi lọ fún mi lówó mo bá lọ but kábíyèsí wá ní kí n má jìnnà sí òun ní palace ni mo gbọ́ mi ò dẹ́ jìnnà tí kábíyèsí ò bá rí mi á rán Fúnlálá Ọlọ́runníṣọlá press secretary ẹ̀ á ní wá ọ̀rẹ́ ẹ̀ kan o ẹ̀yin méjèèjì orí yín tó kún tẹ́ẹ̀rù owó fa yẹn kó wá ọ̀rẹ́ ẹ̀ kan ìyẹn náà wá mi kan ọmọ Ìjẹ̀ṣà ni so á ní bàbá ń gbèrè mi á yọjú sí bàbá á gbé sí mi lára á tọ́jú mi á ṣe á fún mi ní nǹkan tínú ọmọdé fi dùn màá dẹ̀ bá tèmi lọ. Iṣẹ́ eré tèmi wá máa ń ṣe kò fún mi láyè láti mo máa ń jìnnà oṣù mẹ́ta mo lè má rántí pé palace wà màá ti ṣe tíátà mi lọ mo jókòó ti iṣẹ́ OAU so títí èmi pẹ̀lú rẹ̀ ó wá rò ó jíjọ́ kan ó ní mi ìgbàgbé ẹ o bó kàn ṣe sọ nìyẹn ẹ gbàgbé mi ó ní èmi rò pé tí mo complain ni ṣé bí ẹ̀ ń fún mi lówó anytime tí bá wá á lóun gbàgbé mi àṣé àfi tí mo rí tí Fúnlọ́lá ń wá mi kiri o ọjọ́ kẹta ló tó get me wá fún mi lẹ́tà nígbà máa tu wọ́n ní àfi mi jẹ àmúlùdún of the source Ilé Ifẹ̀ èmi tí mi lówó olówó náà fi ń joyè Fúnlọ́lá ní olówó kọ́ náà fi ń joyè oníwà ẹni bá dá aláwùjọ náà fi ń joyè léèyàn lówó tíwà rẹ̀ ò bá dáa wọn à ní fi joyè
àwùjọ tí wọ́n bá ti ń fi olówó joyè àwùjọ yẹn náà ò dáa nìyẹn. Àgbà lẹ́tà ló bá lọ tiẹ̀, mo á yọjú sí bàbá, bàbá mi lówó. Bàbá ní iye tó bá yẹ kí n ná sí palace tóró níye gbogbo àti òjòyè níye tó ń san tó bàbá lòun á gbé owó níyì gbà yẹn 252,000 ló yẹ kí n ná táwọn ẹgbẹ́ mi tán fi joyè lọ́jọ́ kan náà 252,000 ni wọ́n ná owó ìlẹ̀kẹ̀ owó kíní tán ṣe fún wa tó imitate adé kìí ṣe fìlà torí kíní mẹ́tà ni wọ́n fi ṣe tán bíìrì ẹ̀ then ìdá Àjàṣẹ́gun Ọ̀rànmíyàn wọ́n fún mi kìí ṣe gbogbo àwọn tán bá fi joyè náà fún but ó wà nù tí mo máa tẹ́ aṣọ tí máa wọ̀ rìgẹ́lẹ́ àti máa wọ̀ níbi oyè mi. Wá owó yẹn jẹ́ 252,000 bàbá ní kán kọ sákàǹtì mi lẹ́yìn yẹn ló wá gbé sí mi lára owó tí èmi náà ó ná ó ní máa fi tọ́jú àwọn àlejò ọ̀rẹ́ mi gbogbo. Campus ni mo ti lọ wúyè gbogbo Ifẹ̀ àti ará Èkó àti Ìbàdàn àwọn Èkìtì tán síbẹ̀ Kwara nílé ìyá mi gbogbo wọn ìfùtùfùtù so bí mo ṣe jẹ oyè mi gbogbo nǹkan tí n bá dẹ̀ fẹ́ ṣe tí ó bá tó baba létí wọ́n dá mi dá ìgbà tí ìyá mi kú owó tí mo ná percentage tí wọ́n ló high jù bẹ́ẹ̀ torí ó mọ̀ pé ọmọ ni mí kó tó wá di wípé Ọ̀jájá the second ẹni ìtàn orí adé kábíyèsí o wá débẹ̀ tí gbogbo wa lọ ń kí nílé rẹ̀ pé láì tí ì ṣe àfihàn wà náà tó a lọ tán fún ní opportunity kí wọ́n jó wọlé bí bàbá ṣe ń bọ̀ láti orí òkè báyìí tó ń sọ̀kalẹ̀ bọ̀ lórí stair ó kàn glance at me ni pé bàbá ẹ̀yin rèé mo ní èmi ni ó tán àtijọ́ náà tún dì mí. Ó dì mí mú ó ń gbé sí mi lára pàṣẹ ó ń gbé sí mi lára pàṣẹ wọn ló fi jẹ́ ọba kẹta mo ti bá méjì ṣe tí wọ́n ti rẹ̀ wàlẹ̀ àṣà eléyìí ò ní lọ bìkan lójú mi nítorí ọmọ ọwọ́ kì í kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ kú lójú ẹsẹ̀ ọmọ yìí tọwọ́ oníkọlà kú òun ló máa mọ ìgbà tí mo lọ. Bàbá ẹ jẹ́ kí sáré bèrè nǹkan lọ́wọ́ yín sà ṣé nílẹ̀ Yorùbá sà ṣó ní ọba tó jẹ́ pé ọba kan ló lórí àwọn ọba nílẹ̀ Yorùbá. Bó o ní ìṣàdálẹ̀ ó sì wà tí ò ní lé olórí ní olórí ara tí ó bí mi nínú nìyẹn nígbà tí a wà ní iléèwé nígbà táwa ń kàwé ní secondary school kìíní kan a ń kọ́ ẹ̀kọ́ kan tó ń pè ní ìtàn ìyẹn ní history wọ́n débì kan wọ́n ṣe history mọ́ ní school ẹni tí ò bá sì mọ history kò mọ ibi tóun ti ṣẹ̀ wá kò mọ identity ara ẹ̀ kò ẹni tó bá mọ ìtàn yóò mọ̀ pé Odùduwà ni
olórí ọba láti ìgbà wáṣẹ̀. Odùduwà dẹ̀ bímọ tó pọ̀. Nínú wọn tí a bá ń kà á, inú wọn ni Olówu, Ọ̀ràngún, Oníbìní, Onípópó, Onísàbẹ. Àwọn wọ̀nyẹn Olúpópó, Onísàbẹ, Alákétu, àwọn yẹn ò sí ní ilẹ̀ Yorùbá mọ́. Wọ́n wà ní Benin and Togo Republic. Ọmọ Oòduà ni. Àwọn tó kù sílé ni Oníbìní náà, òun náà ò sílẹ̀ Yorùbá mọ́. 3 péré ló kù sílé. 3 yẹn ni Olówu, Ọ̀ràngún àti Ọ̀rànmíyàn. Ìtàn sọ fún wa pé nínú àwọn 3 tó kù sílé yẹn, Ọ̀rànmíyàn ló kéré jù nínú gbogbo wọn. Ọmọ ìkẹyìn wọn léńjeléńje. Bàbá tó bí wọn ni à ń pè ní Ọ̀kànbí. So àwọn wọ̀nyẹn ti lọ bẹ́yẹn, tán ti sáko lọ. Wọ́n ti lọ tẹ̀lúdó síbòmíì. Tí Ọ̀rànmíyàn lọ tẹ̀lúdó sí Ọ̀yọ́ àkọ́kọ́. Ilé-Ifẹ̀ ló ti lọ tó lọ tẹ̀lúdó sí Ọ̀yọ́ àkọ́kọ́. Ọ̀ràngún lọ tẹ̀lúdó sí Ìlá-Ọ̀ràngún. Olówu ó tẹ̀lúdó sí Orílẹ̀ Òwu. Ogun ló lé wọn dé Òwu Ẹ̀gbá. Ẹni tí ó jẹ́ àrólé tí ó ń delé de Oòduà tó bá ràjò, òun náà ń pè ní Ọbàlùfọ̀n. Gbogbo àwọn ọmọ tán túká yẹn o, nǹkan kan ló mú wọn túká. Nígbà tára bàbá wọn ò yá, tí wọ́n ń wá solution káàkiri, omi òkun ni wọ́n ní kán lọ bù, wọn ò wálé mọ́. Àbí tí mò ń wí ò yé yín? Wọn ò wálé mọ́. Nígbà ọmọ bàbá kan tán ń pè ní Ajíbógun, òun ló ṣàyà gbàǹgbà tó lọ bu omi òkun wá. Òun ni wọ́n ń pè ní Ọwálé, ó sì bomi òkun bọ̀. Ọwá obòkun tó tẹ ilẹ̀ Ìjẹ̀ṣàdó. Ọmọ Odùduwà ni. Òun fúnra ẹ̀ ló bí nǹkan ẹ̀. Mo fi sọ lẹ́ẹ̀kan pé ọmọ Oòduà pọ̀. Ọwá obòkun, ibi tí language yẹn ti jáde ni pé ìwọ ò sọnù. Ṣé báwọn kan náà tán lọ tẹ̀dó sí Kétu, wọ́n lọ tẹ̀lúdó. Gbogbo property Oòduà tó wà ní palace, wọ́n lọ ń loot ẹ̀, wọ́n kó lọ. Ṣùgbọ́n ọmọ yẹn ó lọ bu omi òkun. Bó ṣe wọ̀lú Ilé-Ifẹ̀ pẹ̀lú kòròdodo tó gbé kọ́rùn. Dania Ọwá, that means Ọwá. Ó ṣe bòkun. Ibi tí táìtù Ọwá obòkun ti ṣẹ̀ nìyẹn. Púpọ̀ èèyàn ni ò mọ̀ túmọ̀ Ọwá obòkun dòní. Ọwá obòkun. Ọmọ Odùduwà ni ẹni tó lọ bu òkun yẹn. Ọmọ yẹn ní ìsìn level kan náà ni gbogbo òun àti àwọn tí tán padà wálé mọ́ yẹn, level kan náà jọ àwọn bàbá ni wọ́n. Now bàbá wa ń dàgbà, ó ń dògbò. Nígbà tán ti yan problem ojú tán ti kúrò ńbẹ̀, bàbá ń dàgbà, ó ń dògbò sí. Ìgbà tí bàbá dágbére fáyé, èwo ló wálé nínú àwọn ọmọ wọ̀nyẹn tó wá tọ́jú bàbá
títí tí èwo ló wá sílé tó wá tọ́jú Odùduwà nínú wọn. Ṣé omi ló wá pọn fún ni àbóúnjẹ ló wá fún àbí ájò rẹ̀ ló wá ṣe? Bàbá yẹn wá dágbére fáyé wá lọ. Ẹnìkan ni ó sáà dágbére fún. Ẹnìkan ló máa dágbére fún. Olówó wálé tó jẹ́ àkọ́bí kí bàbá dágbére fún tàbí kó relinquish ipò fún. Ọ̀ràngún ò wálé títí kan everybody kò sí tó wálé. Èyí tí ẹni tí ó jẹ́ ìríjú bàbá even ọmọ rẹ̀ tó wà nítòsí Ajíbógun tó wá ń jẹ́ Ọwá Òbòkun kò wá kó mọ ìgbà bàbá ó dákẹ́ kó dákẹ́ sọ́wọ́ rẹ̀. Ẹni tí bàbá wá dákẹ́ sọ́wọ́ rẹ̀ ẹni yẹn ló ti ń ṣe ọmọ lójú bàbá láti ìgbà tí àwọn wọ̀nyẹn ò tí kúrò lé. Ìgbà tí ẹ tún kúrò lé òun ló sọmọ lójú bàbá. Ìgbà tí bàbá síkì òun ni ó mọ ijọ́ tí bàbá jẹ ijọ́ tí bàbá ò jẹ. Ẹni yẹn ni bàbá wá wúre fún pé òun ń lọ òun fẹ́ fi ẹ̀yìn sílẹ̀. Nínú àwọn ọmọ tó ń bá bí tó bá ní èyí tó rántí ilé wọ́n ló máa jẹ́ adelé òun. Àrólé ni òun fi ẹ́ jẹ látòní lọ. Àrólé Oòduà. Àrólé yẹn ni Ọọ̀ni. So get me? Wọ́n fi jẹ ọba kó máa ṣe bàbá lé gbogbo ọmọ òun lórí tó bá ní èyí tó wálé kó dá wọn lẹ́kọ̀ọ́ kán ní ìmọ̀ bí wọ́n ṣe máa fẹ́ràn ara wọn bí wọ́n ṣe ń ṣe. Torí bàbá yẹn ó ti kọ́ ọgbọ́n ní ọ̀dọ̀ Odùduwà ó dẹ̀ ti ní ìmọ̀ ó dẹ̀ mọ tìfun tẹ̀dọ̀ ntí Odùduwà. Àrólé kò pé ọmọ kankan ní àrólé nù ọmọ tó bí. Ọmọ yẹn wá wà lé òun náà ń pè ní Ọ̀ọ̀nìrìṣà. Ọ̀ọ̀nìrìṣà. Ọ̀ọ̀nìrìṣà yẹn ní ìsìn òun ni bàbá gbogbo Yorùbá. Ṣé Olówu ló fẹ́ bá du ipò tí bàbá gbé kalẹ̀ fún? Ẹ̀yin náà fojú inú wò bàbá ló gbé pò lé mi lọ́wọ́ kẹ́ máa dé bá mi lé kí n mọ súre fún yín. Tí nǹkan bá fẹ́ dàrú tẹ́ bá kó wá kí n yanjú ẹ̀. Bàbá yẹn ni ó fi ẹni yẹn ṣe arọ́pò ara rẹ̀ ó pè ní àrólé. Tó bá dé ẹnu ọ̀nà palace kó tó wà àrólé Oòduà. Kì í ṣẹgbẹ́ ọba aládé kankan nílẹ̀ Yorùbá. Kì í ṣe ẹgbẹ́ ọba aládé kankan nílẹ̀ Yorùbá nítorí pé òun ni wọ́n gbé ipò àgbà fún. Níbo ni Ọ̀ràngún wà nígbà tí wọ́n gbé fún? Níbo lolówu wà? Níbo ni Ọ̀rànmíyàn wà? Níbo ni Alákẹ́tù wà? Níbo ni Oníbìíní wà? Onísàbẹ̀ níbo ló wà? Ẹja kó òǹdí ìdò eré ọmọdé ni. Ọọ̀ni of Ifẹ̀ olórí aládé ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀. Òun ni ọba. Kò sẹ́ni ẹ̀yin náà wo ìtàn tí mo pa. Olówu làgbà náà ọmọ yẹn. Ọ̀rànmíyàn lọmọ nǹkan ìwọ̀n léjeléje. Èwo ló wá fẹ́ bá? Bàbá àmọ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí ẹ̀ ń sọ̀rọ̀ Ọ̀yọ́ ò jáde rárá ẹ̀ ń dárúkọ ìlú Ọ̀yọ́ rárá ní gbogbo bẹ́ẹ̀ ṣe dárúkọ Ọ̀ràngún nǹkan yẹn. Ìlú Ọ̀yọ́
tí ẹ bá fẹ́ kí n dárúkọ ìlú Ọ̀yọ́ ṣé mọ̀ pé nígbà tí Ọ̀rànmíyàn tó tẹ Ọ̀yọ́ dó tí mo ní Ọ̀yọ́ Ilé Ọ̀yọ́ Kàtúngà ibẹ̀ ló ti jọba kó tó fẹ́ ọmọ Iléǹpé bí Àjàká ó bí Ọ̀rànmíyàn. Ṣé mọ̀ pé Ọ̀yọ́ ni Ọ̀yọ́ Kàtúngà mo dárúkọ Ọ̀yọ́. Àwọn tí wọ́n jẹ ọba ní Ọ̀yọ́ Old Ọ̀yọ́ yẹn ṣé mọ̀ wípé nínú wọn ni a ti rí ọmọ direct tí Ọ̀rànmíyàn bí. Direct ọmọ tí Ọ̀rànmíyàn bí yẹn Àjàká lórúkọ ẹ̀ Dàda ni ṣùgbọ́n kò láyà kò lágbájá bíi bàbá ẹ̀ Ọ̀rànmíyàn. Jagunjagun lọ̀rànmíyàn, jagunjagun ni Ọ̀rànmíyàn, òun ò lágbájá. Àwọn Ọ̀yọ́ dìtẹ̀ mọ́, wọ́n lè kúrò lórí oyè. Wọ́n á mú àbúrò rẹ̀ wo ni Ṣàngó. Ìyá kan náà ló bí wọn. Torosí ló bí Àjàká àti Ṣàngó fún Ọ̀rànmíyàn. Ọmọ méjì kan bí fúnra wọn nìyẹn. Nígbà tí Ọ̀rànmíyàn máa kúrò lọ́yọ̀ọ́ ó fi Àjàká síbẹ̀. Ará Ọ̀yọ́ lé Àjàká wọ́n mú Ṣàngó. Gba Ṣàngó wá rúùlù wọn brutally tíyẹn tó le ju ẹ̀gbọ́n rẹ̀ lọ. Òun ni wọ́n fi ń pìtàn pé àpòwe pé Dàda ò lè jà ó lábúrò tó gbójú. Àjàká ni Dàda. Àbúrò ẹ̀ tó gbójú ni Ṣàngó. Nísìnyí Ṣàngó tún wá rúùlù brutally. Wọ́n wá tún lé Ṣàngó kúrò lórí oyè. Wọ́n padà mú Àjàká síbẹ̀. Ọ̀rànmíyàn ń bo ni Ọ̀rànmíyàn kọrí sí. Ó fi ìlú Ọ̀yọ́ sílẹ̀ kò kú síbẹ̀. Ó bímọ méjì síbẹ̀ ó dẹ̀ fi ìlú yẹn lẹ̀. Ó padà wá sí Ilé. Ifẹ̀ ló wọlẹ̀ sí. Ibi tó wọlẹ̀ sí ni mọ̀pá rẹ̀. Ibi tó sọ̀pá ẹ̀ sí. Tẹ́ bá rìn bí òpónà kan sínú igbó yẹn ẹ rí ibi tí bàbá ti wọlẹ̀. Chain wà bẹ́ẹ̀ dòní. Ṣé àwọn wo ló wá ń jọba lọ́yọ̀ọ́ tí wọ́n mọ̀ bá olórí aládé du ipò àgbà? Ọ̀rànmíyàn tó jẹ́ ọmọ rẹ̀ gan tó bá wà láyé kò lè bá Ọọ̀ni of Ifẹ̀ kò lè bá dupò àgbà. Tán bá kó àwọn méjèèjì kalẹ̀ bẹ̀rẹ̀ lórí Ọ̀rànmíyàn títí lọ dórí Olówú. Ọ̀rànmíyàn á lóun ju Olówú lọ ni àbọ̀ á lóun ju Oníbìíní lọ àbọ̀ òun ju Alákétu lọ àbọ̀ òun ju Ọ̀ràngúnléèlá lọ. Ìtàn tí ó ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ tẹ́ni kí n sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ yẹn ìtàn tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ó yé àwọn tó yé. Ṣé Ọ̀rànmíyàn kọlà ni? Ọmọ rẹ̀ méjèèjì tó sì bí sí Ọ̀yọ́ Ilé ní Ọ̀yọ́ Kàtúngà tán jọba lẹ́yìn rẹ̀ ṣé wọ́n kọlà ni? Anybody tó bá wà ń jọba kó má bá olórí aládé dupò àgbà o. Bàbá ọpọlọ yín ò ní dàrú. Torí pé èyí tí gbogbo àgbáláyé tí wọ́n tún gbọ́ lẹ́nu yìí ó wúlò fún ọmọ wọn bẹ́ẹ̀ ṣe bá yọ̀nà nú ẹ̀ yìí. Wọ́n fẹ́ pa ìtàn kú ni wọ́n á jẹ́ ká mọ ìtàn
wọ́n máa fi dúdú bò wá lójú. bàbá ṣé tó bá fẹ́ kàn sí yín ibo ló lè pè yín sí lórí nọ́mbà yín torí mo mọ̀ pé àwọn ìtọ́ fẹ́ kàn sí yín wọ́n pọ̀ káàkiri tó wà lórí àgbáńlá yóò wò pé bàbá a fẹ́ kàn sí yín àwọn mìíràn dẹ̀ wò pé obì àtorógbò rẹ̀ ń gbé bàbá bá fi tó bá fẹ́ kàn sí yín báwo ló ṣe lè kàn sí yín fún yẹn fún nọ́mbà yín sà. 080 340 75 111. àdúgbò lọ́wọ́ yín bàbá ṣeun sá Olúwa ló lọ́pẹ́. àdúgbò lọ́wọ́ yín sá Olúwa ló lọ́pẹ́. eléyìí tá a ṣe yìí kò ní jẹ́ àṣemọ́ sá. Amina ya Allah. torí mọ̀ amínà yà á la ibẹ̀ ni bàbá gbé wọ̀. Bẹ́ẹ̀ ni. torí pé àwa àyà sì máa wá ẹ mọ̀ pé àǹfààní táwa ní ìyá fẹ́ kí gbogbo àgbà ńlá ya fẹ́ kọ́ jẹ́ ń bẹ̀ náà ni náà la fi wá ba inú wa dẹ̀dùn pé bá ṣe fẹ́ kẹsẹ̀ ẹ tún ṣe kó tún dùn jù bẹ́ẹ̀ lọ pé fún wa sànú wa dẹ̀ wá pẹ̀lú gbogbo iṣẹ́ wọ̀nyí ẹ̀ jèrè ẹ̀ àwíṣe àfọ̀gbóhùn àṣẹ wà. ẹ ṣe sà. ẹ ṣé o. ó lẹ ti ń gbọ́ wa láti àárọ̀ yẹn mọ̀ pé gbogbo yín ẹ wò pé ẹ ti rí nǹkan dìbò ẹ bẹ́ẹ̀ ni à ń gbọ́dọ̀ wá sí irú ọ̀dọ̀ bàbá wa yìí kí a má rí nǹkan ńlá dìmú ẹni bọ́ ṣe fún wa lọ́wọ́ ìtàn yẹn ẹni bọ́ ṣe fún wa ní kélekèle kó yé ìyálẹ̀ yìí tẹ́wádẹ̀ wò pé bóyá pé ẹ tún náà kọ̀kọ́ tẹ tún fẹ́ gbọ́ látọ̀dọ̀ bàbá náà ẹ pé bàbá ẹ kàn má pè bàbá lọ́wọ́ òru ẹ mọ táìmù tí wá ń bí tó jẹ́ táìmù bíi àárọ̀ mọ́sàn-án lẹ́bí ẹ má pè bàbá lóru ẹ jẹ́ kí bàbá sinmi ẹ pè wọ́n ẹ jẹ́ kí bàbá bá yín sọ̀rọ̀ kọ́ bá yín ṣeré ẹ̀yin tẹ́wádẹ̀ wò pé bàbá yìí mò ń gbádùn yín gidi tí ẹ bọ́ ṣe múnú yín dùn yẹn ẹ gbà ká náà bàbá ẹ fi nǹkan sí ẹ ti ṣe bẹ́ẹ̀ ẹ múnú àgbà wa ẹ múnú wọn dùn ẹ dẹ̀ ṣe ń ṣe ọlọ́run máa bùkún yín bàbá ẹ ṣe lẹ́ẹ̀kan sí àmàlí ń bá sà. ètò àgbààgbà ni lórí amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa ẹ tó bá sọ pé àṣà tó bá sọ ń pa èdè tó bá sọ ń pèsè ọ̀hún gangan tá à ń sọ rè ọwọ́ àmbásádọ̀ wa rè tí wọ́n ti ń gbé àṣà àti ìṣe tí wọ́n ti ń gbé ládàá tó ti pẹ́ àwọn gangan torí ẹ̀ láṣẹ dárú ilé iṣẹ́ ilẹ̀ kò dẹ̀ ní bàjẹ́ fún wọn. mo dúpẹ́ lọ́wọ́ láwálé wọn tẹ̀mọ́ àbúrò tèmi dáradájọ́ wà ń bí àti Gbénga ọmọ nìtàn Joshman oníṣègùn náà wà ń bẹ̀ mí náà ìjírò ìlọ ọba ọmọ mo dúpẹ́ lọ́wọ́ gbòyìn ẹkú ìfẹ́ ẹkú bẹ́ẹ̀ tí ń fi àdúrà bẹ́ẹ̀ tí ń fi ràn án lọ́wọ́ kò dẹ̀ ní bàjẹ́ ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.